Ìdáhùn sọ kọ́lẹ̀ ń sọ. Ìdáhùn sọ kọ́lẹ̀ ń sọ. Alẹ́ yín wá jẹ́. Alẹ́ yín wá jẹ́. Ṣé ká kú ni? Ṣé ká kú ni? Ẹ wá ń kú yẹn. Báwọn bùkọ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ nìyẹn. Ṣé táwọn sọ nìyẹn ni? Ṣé táwọn sọ nìyẹn ni? Ẹ mọ tẹ́ ń wí. Ẹ mọ tẹ́ ń wí. Ẹ má kú ọlẹ́mi o. Ẹ má kú ọlẹ́mi o. Ọlọ́run á ṣépè fún yín. Á ṣépè fún yín. Wọ́n tẹ̀ bá ti lè kí wa. Tẹ́ bá ti lè kí wa, má tún bú wa mọ́. Má fojú ẹ̀sìn wọn tá à ń ṣe. Má fojú ẹ̀sìn wọn tá à ń ṣe. Kírísítẹ́nì bẹ́ẹ̀ bí. Kírísítẹ́nì bẹ́ẹ̀ bí. Tọ́pọ̀. Tọ́pọ̀. Ó súnmọ́ sọ̀. Ó sì tọ̀. Ó ti wá bí. Ó ti wá bí. Kírísítẹ́nì dá. Kírísítẹ́nì dá. Samueli. Sunday. Ọpẹ́. Ọpẹ́. Àbájẹ̀bú. Ọ̀gẹ̀dẹ̀. Àwọn Arise TV. Ṣé gbogbo ń tẹ́ kalẹ̀ ń lò mẹ́wọ̀n? Ntẹ́ àfijáde skul. Sọ́hun lẹ́sẹ̀ ní Arise TV. Tẹ́ ẹ̀ bá kí wa pé a ṣe ẹ má bú wa mọ́. Tó bá yẹ kí n torí pé wò kírun ló fi ń wo pé n tá à ń ṣe yìí ọ̀rọ̀ bàdà kọ́lé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀kọ́ sórí ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ẹ̀kọ́ là ń kọ́ wọn kì í ṣe ẹ̀sìn ọ̀tọ̀ nìyẹn má torí pé wọ́n jẹ́ kírísítẹ́nì àbó jẹ́ ẹlẹ́bọ kó wá máa kìrìsáìsì ń tà ń ṣe no owó tó fi tí kálukú fi débì tó Ọlọ́run bá fi kan ọmọ rẹ ó padà wá wa kan. Gbogbo tí kálukú fi débì tó bá fi kan ọmọ rẹ ó padà wá wa kan. Àwọn tó wà ní kìsí mẹ́ta. Àwọn tó wà ní ìpínsí mẹ́ta. Ẹni tó wá kò lọ tírì. Mo fẹ́ kéwú. Gbígbọ́. Lọ́gìnì. Mo fẹ́ kéwú. Ó wà níbí. Òun ló pọ̀ jù. Àwọn tí wọ́n ti ya nǹkan míì mọ́ àwọn tó kú wọn lọ́wọ́. Tí wọn ò lọ́pṣàn wọn lẹ́yìn kan kú. Bàbá mi ti kú. Lóyún ìrònú ẹ̀. Ó wà níbí. Ní series of ìwà tí a pé o ní bẹ lọ́hùn kọ́mọ rẹ ṣe láyé. Ní ìwà tó ní bẹ lọ́hùn kọ́mọ rẹ ṣe láyé. Ó wà níbí. Ọlọ́run ti yanjú ẹ̀. Ahmed kọ́ ni wọ́n lọ mọ́ lé pé ẹ dákun abẹ́kọ́ wá sílé iléyà. Ahmed mo ní alhamdu. Mo ní mọ̀lọ́lọ́. Ó lọ́lọ́run. Òun nu. Gbà tó délé kéwú. Ó ti òun rọ́lọ́run tiẹ̀ ni. Sọ bó lè sọ. Gbélé sọ mẹ́rin. Ọlọ́run. Mo rí Ọlọ́run. Ráyé túrọ̀ bí. Bèé ní kọlì bí. Bèé ní pàṣọ rí. Ọlọ́run ni. Ìfẹ́ ń pè nínú. Ìjọ tí wọ́n mú wa. Tọ́ bá mú wa sílé yín bẹ́ẹ̀ wá sá lọ. Wàláhì. Ó ní dúró. Gbélé dúró. Ẹ má bú wa tẹ́ bá ti lè kí wa. Má tún bú wa mọ́. Má fojú ẹ̀sìn wọn tá à ń ṣe. Kírísítẹ́nì bẹ́ẹ̀ bí. Tọ́pọ̀. Ó súnmọ́ sọ̀. Ó ti wá bí. Kírísítẹ́nì dá. Samueli. Sunday. Ọpẹ́. Àbájẹ̀bú. Ọ̀gẹ̀dẹ̀. Kírísítẹ́nì parabu. Eléyìí ó tẹ̀lé gbọ́tì. Fún 1 minute. Wàá kọ̀ dànù. Ó ti sàn. Ó ti yàn. Alhamdulillah. Mo mọ̀ pé ẹ lè mọ ìwà lónìí, àmọ́ ló láyé mọ̀ ìwà. Ǹjọ́ tàbá kù láyé. Ẹ sọ. Sọ pé o mọ wàhálà tí kinní tó dúró yìí. Tó rù táǹkì sọ pé ó ń gbé o. Ǹjọ́ tó bá ń wo olùlẹ̀ tí kò tó kò nínú àwọn tó dùbúlẹ̀ tó fẹ́ pé kinní ń sórí nǹkan mi lẹ́tọ̀ọ́ mọ́ tó rù. Ìjọba. Ẹ̀yin náà tí ẹ máa rìn káàkiri láti wo àwọn èèyàn tí wọ́n bá yín tún kí ló kọ́ rẹ̀ ṣe Society. Community ṣe society ṣe. Ẹ kí wọn. Ṣé o pé àwọn ní ẹ̀lẹ́ fún ìyàlówó? Àti gbọ́. Ẹ kọ lẹ́tà. Àkí ẹ. Àwọn ní àti máa ẹ̀rì fún ìyàlówó àti gbogbo àwọn tó kó wá sí kóòtù tí ẹ dájọ́ kán lẹ̀ wọ̀n fún èwo lẹ pàmẹ́nu wọn. Wọn ò múyàn wọ ẹ̀wọ̀n rí kó jẹ́ pé aburú méje ló gbé wọn bẹ̀. Níjọ́ tó máa filẹ̀ tó jáde
á gbé 24 jáde mẹ́. ìjọba máa ń fi tẹ̀ tó jáde á gbé 24 jáde bẹ́ẹ̀. ibi nìkan lè ń bá burú wọ̀ tó gbàgbé jáde mẹ́. ibi nìkan lè ń bá burú wọ̀ tó gbàgbé jáde bẹ́ẹ̀. síbẹ̀ kọ́ ni bàbá yóò mọ ìwé mi wèrè ó mọ ìwé mi wèrè. ó mọ ìwé mi wèrè. ó lè tẹ kọ̀ǹpútà já. ó lè tẹ kọ̀ǹpútà já. Haúsá ni. Haúsá ni. Kano. Kano. ó ní àwọn ẹ̀gbọ́n ó láwọn àbúrò. ó láwọn ẹ̀gbọ́n láwọn àbúrò. ó ti yàn. ó ti yàn. ẹgbẹ́ ẹni sọ fún ọ kí wọ́n á jẹ́ padà sí skul àbí ìyẹn sọ fún ọ láìpẹ́ yìí. báwọn náà jù rẹ. báwọn náà jù rẹ. ó ní ẹ̀ skul ọ̀hún ní ètò padà sí skul. ètò ìlọkùnrin ẹ̀kọ́ ìkan bí ẹ̀yà skul ya. àwọn ọmọ ẹ̀kọ́ ìkan bí ẹ̀yà skul ya. wọ́n sọ bẹ́ẹ̀ dé. wọ́n sọ bẹ́ẹ̀ dé. táwọn jàǹbù lónìí. táwọn jàǹbù lónìí. táwọn bá kàwé kún kéwù yẹn wọn ò lè débẹ̀. tó o bá kàwé kún kéwù yẹn wọn ò lè débẹ̀. níta sọ kọ́lẹ̀ ń sọ. níta sọ kọ́lẹ̀ ń sọ. alẹ́ yẹn wá jẹ́. alẹ́ yẹn wá jẹ́. ṣé ká kú ni. ṣé ká kú ni. ẹ wá ń kú yẹn. báwọn bò kọ́ àwọn ọmọọṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ṣé tá ń sọ nìyẹn ni. ṣé tá ń sọ nìyẹn ni. ẹ mọ tá ń wí. ẹ mọ tá ń wí. ẹ má kún wọlé mi o. ẹ má kún wọlé mi o. wọ́n á ṣépè fún yín. á ṣépè fún yín. àwọn kan wá gan o. àwọn kan wá gan o. ẹ lè kíyàn tún bu kí lè ń bu wá sí. ẹ lè kíyàn tún bu tẹ́ bu wá sí. tí ń ta sọ̀bọ̀ yẹn yín ẹ invite wa. tí ń ta sọ̀bọ̀ yẹn yẹn invite wa. àwọn tí mo fi lẹ́ẹ̀kan yẹn kí tí mo níbo àwọn ọmọ tálíkà tó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ àríwọ̀ ìwọ náà ok àwọn Arise TV. àwọn Arise TV. ṣé gbogbo ń tẹ́ kalẹ̀ ń lò mẹ́wọ̀n. ṣé gbogbo ń tẹ́ kalẹ̀ ń lò mẹ́wọ̀n. ń tẹ́ àfijáde skul. ìdí àfijáde skul. sọ́hun lẹ́sẹ̀ ní Arise TV. sọ́hun lẹ́sẹ̀ ní Arise TV. ẹlòmíì ní sáyẹ́nsì lórí ìdì. sáyẹ́nsì lórí ìdì. sórí sẹ́. sórí sẹ́. ní Arise TV wọn náà. ní Arise TV yẹn náà. ṣé ń tẹ́ kà ní skul lẹ́ fi ń ṣiṣẹ́. ṣé ń tẹ́ kà ní skul lẹ́ fi ṣiṣẹ́. ẹlòmíì agriculture ni. ẹlòmíì agriculture ni. tí wọ́n ń gbin nǹkan ní Arise TV. sẹ́ńtì kan ní Arise TV. sọ́ńgbì kà ń bẹ́ẹ̀. sẹ́ńtì kan bẹ́ẹ̀. abáńdùsùn bẹ́ẹ̀. abáńdùsùn bẹ́ẹ̀. ẹ wà bá wọn doctor master order HOD àgbẹ̀gbẹ̀ PhD order HOD lẹ́gbẹ̀gbẹ̀. HOD lẹ́gbẹ̀gbẹ̀. gbẹ̀gbẹ̀rẹ̀. ṣé mi náà kà ni. táwọn bá ló kà ni. PhD order ẹ bá ní orí ọ̀kadà ẹ bá lórí márúwá. ẹ bá lórí márúwá. wọ́n ní àwọn credential àwọn kíní tí wọ́n fi ń gba àwọn ẹ̀ṣiṣẹ́ wọn. CV mo nílé wo ó ga tó báyìí. ó ga tó báyìí tó wà nulẹ̀. ọ̀tọ̀ làwọn tó sẹ́ǹdì sórí fóònù. ọ̀tọ̀ nítorí àwọn PDF o. ọ̀tọ̀ ti PDF o. ó ga tó báyìí. ó ga tó báyìí nulẹ̀. nítorí báyà mo kàrà fi wọ́n di nǹkan kébù afáyédàkùn wa kí fọ́ kọ́nẹ́ sùn. àfẹ́yà kọ́nẹ́ sùn. ẹ lọ bèrè káàkiri gbogbo skul kwásù ni ìní Ìlọrin ni education ni education kílógún ti bí power poly ń àti university of Ìlọrin àtẹ̀mọ́lẹ̀ mi ni kò sí oṣù náà tí ni wọ́n.